Kí ló ń fa ìbínú Tóyìn Abraham? Kí ló ṣẹlẹ̀ tí arábìnrin yìí ó fi ń bínú? Kí ló ṣẹlẹ̀ sí òṣèré yìí tí ó fi ń bínú, tí ó fi ẹ̀hónú rẹ̀ hàn nínú fídíò yìí? Kí ni ẹ rò pé ó ń ṣe o? Àfi kí Ọlọ́run kó máa ṣọ́ gbogbo wa. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí Tóyìn Abraham báyìí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́. Ọ̀rọ̀ yìí ó sọ síni lẹ́nu, ó tún buyọ̀ sí i. Ó ní situation ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa gbàdúrà fún gbogbo àwọn òṣèré wa, torí àwọn ogun tí ó ń dojúkọ wọn kì í ṣe ogun kékeré, kì í ṣe ogun kèrémí. Kí ló ń ṣẹlẹ̀ sí Tóyìn Abraham àti ọkọ rẹ̀ báyìí? Lónìí, ìròyìn nípa Tóyìn Abraham ńlá mú wá fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa Tóyìn Abraham ní fọ́nrán tó ti ń fi ẹ̀hónú rẹ̀ hàn wípé kí àwọn èèyàn kí wọ́n yé disturb òun, kí wọ́n yé threaten àwọn ọmọ òun. Ó ní wọ́n threaten àwọn ọmọ òun pé gbogbo ìgbà ni wọ́n máa ń bully àwọn ọmọ òun, Ìrèmídé àti àwọn ọmọ rẹ̀ tí ó bí. Ó ní gbogbo ìgbà ni àwọn fáǹsì wọ́n máa ń gbé picture àwọn ọmọ síta torí wípé òun polongo wípé kí àwọn èèyàn kí wọ́n dìbò fún Tinubu nígbà tí ó fẹ́ ṣe election presidential nígbà yẹn lọ́hùn-ún. Ìjẹ́ ẹ rò pé ọ̀rọ̀ yìí tọ́? Ìjẹ́ ẹ rò pé ọ̀rọ̀ yìí yẹ? Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rèé. Ó dìgbà, ẹ má jà o.